wọ́n lu àlàáfíà lọ́jọ́ alẹ́ ni ẹ̀wẹ̀ mi gúngun bàbá ṣe ojú bá tunu fìlà wọn múrì ọjọ́ erí gan ohun tí wọ́n lò ẹ sọ àfáà náà lẹ Yorùbá tó lo ohun tí wọ́n lò kò sí nínú ẹ̀mí gúngún nù ọlọ́run sílẹ̀ fáwọn náà. bismillahir rahmanir rahim. alam al-a'lam ba'dahu rahimahullah lẹ́yìn ìgbà tí ọ̀sá àfáà wọn mọ́ àwọn náà wá di òkè mímọ̀ alladhi yusharu ilayhi bil banan tí kó wá ń wò lókè báyìí faqad ashara ila hadha al-qawl laysa wahid min ahli al-ilmi min al-afadil wal qurama àwọn ẹni ọlá àwọn ẹni ìmọ̀ nínú àwọn tàná tí wọ́n ti lọ ti jẹta asharu ila hadha al-qawl àfáàgbà tí gbogbo tó kù káwọn tí wọ́n ṣe fẹ́ máa gbéṣẹ́gbẹ̀ Alhaji Àgbà kí wọ́n ṣe tó dé nígbàtà Alhaji Àgbà wà fi sáàhà fi arisatil ilm faridan wahida tí ń gásọ̀ fi buhuril ulum tí wọ́n yọ jáde ń bẹ̀ àwọn durarul ulum wa jawhariha táàfà wọn yọ jáde faminhum ash-shaykh Dindi inú àwọn àgbààfà àwọn àgbàlagbà tó jẹ́ pé wọ́n ju àwọn Alhaji Àgbà lọ àwọn Alhaji Àgbà dé bá wọn ni àwọn inú àwọn tí wọ́n tọ́ka ẹni mímọ̀ lélẹ̀ àfáwọn orí tó lè fún Alhaji Àgbà hatta laqabahu bi laqabin rasinin laqab ilm wọ́n sọ àfáwà ní ujubatu zaman ìmọ̀ tí gbàgbé wá fil ilm fil khulq fil khalq fi kulli shay'in laysa fil hilmi fa hasb Alhaji Àgbà ujuba ní fi kulli shay'in ó lè bá wọn ẹni ẹ̀wọ̀ abalẹ̀ tó lé sẹ́ntúrì máa dhalika yára bí basari aynihi ojú rẹ̀ ní fi rí náà wọ́n lo minzora wọ́n lo ìgò wọ́n bá fi sakọlókù bàbá wọ́n lo àlàáfíà àdójọ́ alẹ́ ni ẹ̀wẹ̀ mi gúngun bàbá ṣe ojú bá tunu fìlà wọn múrì ọjọ́ erí gan ohun tí wọ́n lò ẹ sọ àfáà náà lẹ Yorùbá tó lo ohun tí wọ́n lò kò sí nínú ẹ̀mí gúngún nù ọlọ́run sílẹ̀ fáwọn náà ẹ wá wà láàfíà wọn kò sí ẹ wá wà àwọn ọmọ tọ́lọ́run fún wọn àwọn ànùjàbá ànùbàlá àwọn àwùládù la yubanu bihim àwọn ọmọ tí wọ́n sì kọgìrì fi fununihim nínú àwọn oríṣiríṣi mọ̀ tí ń kálukú wọn jòkó sí bàbá ló gbéwé wá wọ́n dá àwọn ọmọ wọn lẹ́pẹ́ wọn lọ kàwé kọjọ́ wọn lọ púpọ̀ Alhaji Àgbà ká fẹ́yìn lé ní inshallah ọlọ́run mú ọjọ́ wá táwà yìn Alhaji Àgbà tá jẹ́ àwọn fàdọ́ ìlú wọn àwọn ṣàmá ìlú wọn so an-nayyira so tí ó gbé ìmọ̀ dání ó gbé ìmọ̀lẹ̀ dání tẹ̀kútà àmà tọ́ka rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á mú àwọn ọmọ bàbá òun lẹ́yọ kọ̀ọ̀kan látòrí àwọn tí wọ́n ti wáyé ṣáájú khalifa alákọ̀ọ́kọ́ tí ń kálukú mọ̀ ní àwọn tó ti wáyé mélòó láwọn bàbá tí wọ́n ṣe kú ṣáájú wọn gan káwọn khalifa alákọ̀ọ́kọ́ yóò tó wọn jẹ́ khalifa mélòó láwọn ọmọ bàbá gan à ń sọ fún yín kì í ṣe khalifa al-awwal àfáà bàbá wa fadilatul jadd Safiyullah Muhammadu Kamal kì í ṣe àwọn làkọ́bí Alhaji Àgbà àwọn yẹn ṣáájú wọn àwọn ọmọ táwọn náà bí tí khalifa alákọ̀ọ́kọ́ bí wọn fi kọ́ra náà àwọn tó wò fi ń ṣe dédé Alhaji Àgbà tí wọ́n ń ṣe Kamal fi kọ́ra náà wọn ọmọ àkọ́kọ́ bíi tí wọn àlífà alákọ̀ọ́kọ́ gan ọmọ àkọ́kọ́ bíi wọn ṣe ń sọdún wọn fún yín ẹgbọ́njọ́ mi inshallah ta'ala 60 plus iná wàláhì ìwọ̀n ṣe 65 wàláhì ìwọ̀n ṣe 66 wàláhì ìwọ̀n ṣe 67 tó kí wọ́n lọ́jọ́ orí wọn a sọ inshallah ta'ala àwọn ni Professor Kamil Safiyullah Kamaluddin Al-Adabi professor ni wọ́n àwọn ọmọ náà sí Alhaji Àgbà pé ẹyọ kan obìnrin ọ̀rọ̀ Alhaji Àgbà yé sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmọ̀láfẹ́ sọ lẹ́nu ẹ má bínú máa dọ́dọ̀ Alhaji Àgbà tí ìfẹ́ sọ yóò mọ̀ wá lọ́tún àtòsí ni wọ́n tún ní professor náà ọmọbìnrin ìyá wa ní wá sí ordinary professor kì í ṣe professor mechanic kì í ṣe professor ìran aṣọ kì í ṣe àwọn professor tó kàn ní professor Arabic tó kàn pọ̀ lọ jàrá fẹ́ mọ́ ní túmọ̀ mọ́ professor kìíní kan jàrá èyí wọ́n kàn fúnra wọn bó ṣe wí kálukàn fúnra wọn ní kìíní oríṣiríṣi pé wá sọ sáà sí tiwa àfún ọ̀nà professor rárá kì í sí irú àwọn èèyàn ẹ̀wọ̀n professor tó gbà wọ́n wá sọ ọmọ ẹ̀wọ̀ àkọ́bí bàbá alákọ̀ọ́kọ́ lọ́kùnrin professor wà lọ́mọ wọn àkọ́bí ẹ tó tún kù ní ẹlẹ́ẹ̀kejì ọmọ bàbá lóbìnrin lọ́kùnrin àwọn náà tún bímọ professor náà tún ní obìnrin tó wà ní professor in medicine ìwá sí Nàìjíríà wọn ti gbà abroad ni èyí nǹkan fẹ́ sọ lẹ́nu èyí tá fẹ́ sọ lẹ́nu Ọlọ́run wo tá wí náà bá ń fi kún kí Alhaji Àgbà bá ń fi gẹ̀ wọ́n sí gbẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa jálẹ̀ kí àwọn jọ dá fáwọn òbí tiwa náà àwọn tí wọ́n ti wà lọ́hùn wọ́n jẹ́lẹ́ Alhaji Àgbà bàjẹ́ láìlà àtìlẹ́ ẹnì kọ̀ọ̀kan yín náà wala la hawla àtìlẹ́ gbogbo àwọn àfáwà alápapọ̀ ilá mọ́ ní àbá àyàfi tó bá ní káàdùn àyọmọ́ bọ àfá tó kò sí nǹkan àmọ́ àwọn àfáwà allazina awanu tí wọ́n Alhaji Àgbà lọ́wọ́ wa nasaru wọ́n kún wa ayyadu wọ́n wà pẹ̀lú ẹ̀ lọ́tún lọ́sì wọ́n rìn pẹ̀lú ẹ̀ sirran wa alana
ọlọ́run nas'aluka an tubarika fi buyutihim bá sàlékún bùkún sílé tí gbogbo wọn náà la hawqal ilm kí náà ń pè yún ní logo ṣìárù wa nínú àwọn tẹ́ fi kún àwọn iṣẹ́ bàbá àwọn achievement bàbá àwọn mọ́sá yuqalu lahu àwọn awwaliyati shaykhina Kamaluddin nínú tẹ́ fi kún òun ni pé nínú ilẹ̀ Yorùbá kò sí ẹnì kankan tí ní logo fún lékéw Alhaji Àgbàlá kọ́kọ́ eléyìí ti bóyá àbáwọn lékéw kan gbogbo lékéw kò sí lékéw kankan èyí ti pé bí àwọn fi ń ṣe eléyìí tààsùlá èmi ò ṣe tààsùbù gbogbo eléyìí táwọn ẹ̀rọ bóyá tààsùbù láti rárá kí ti tààsùbù fákọ̀t à ń jáde wá láti wá máa sọ táwọn èèyàn bá sọ tí ò bá rí bẹ̀ ń pa àfa wa káwá ṣàlàyé tí ò bá rí pọ̀ nípa mímọ̀ wa káwá ṣàlàyé kí tí gbogbo yẹn láti máa dá lóhùn àfi àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí ká dá wọn lóhùn àwọn míì wọn bẹ tí wọ́n bá sọ̀rọ̀ tí ò kún wọn lẹ́tọ̀ọ́ sí ká dá wọn lóhùn ṣùgbọ́n nítorí kátọ́rù tí wọ́n wíhun ewu tí ń bẹ níbi tí wọ́n wíhun bóyá wọn mọ̀ so wọ́n lè mọ̀ bóyá wọ́n sì mọ̀ wọ́n tún fẹ́ mọ̀ sí a tún fi kọ́ wọn wọ́n ṣe fẹ́ mọ̀ wọ́n ṣe wá fẹ́ mọ̀ àwọn ẹlòmíì ó tún wá kọ́ ní àtàrà wọn yóò tún wá máa jẹ́ rusukhan lima kana fi suduri talabatil adabiyyin gbogbo táwọn màdàbí àti mọ̀tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò tún wá máa fi gbìnlẹ̀ sínú ọkàn wọn. náà al-adabu fawqa al-ilmi kí náà ń pè bẹ́ẹ̀ òun ni ẹ̀kọ́ lógo ni kí náà ń pè ní lógo òun ni mútọ̀ ṣìárù lábáwá ń pè mútọ̀ pé tí ó máa drive wa so tí ó máa drive wa. al-ilmi Haji Ayọ̀dèjì ọlọ́run jẹ́nsì ọlọ́run àti dáadáa fún yín Alhaji Basiru Sulaiman barakallahu fikum ní tá ń pè ní al-adabu fawqa al-ilmi òun ni gbogbo àwọn tí kò bá ọ̀rọ̀ náà ò bá yé kí wọ́n tẹ́lẹ̀ láti gbọ́ al-adabu fawqa al-ilm jumla yẹn sẹ́ńtẹ́ǹsì kan tó jẹ́ pé yahtaju ila tafsil aw tahtaju ila tafsil so ó ní ìdíkà sàlàyé ẹ̀ díẹ̀ níwọ̀n bára ń pẹ́ ká tó wá sọ kí ni mawqifu al-islam and misli hazi al-ibara irú jumla irú sẹ́ńtẹ́ǹsì yìí kí ni position islam lórí ẹ̀ so right so bẹ́sìn sí ọ̀bẹ́sìn mu ṣé ń ta gbàlérò sóhun náà ni àbí kìí ṣe òun náà alákọ̀ọ́kọ́ síwájú kí n tó sàlàyé rẹ̀ n tí n fi sàlàyé rẹ̀ mọ ọ̀nà tí n bá ṣe gbà ẹ jẹ́ ń gba ọ̀nà eléyìí al-adabu fawqa al-ilmi ìbára yìí yóò yá àwọn oníkéwú à ń pè kíníkan ní al-i'rab ká sàlàyé word by analysis word kọ̀ọ̀kan tá a bá ti sàlàyé ẹ̀ so ó sì ní àǹfààní ìrọ́bù wọ́n gbé ìrọ́bù kalẹ̀ liyakuna wasila ni al-i'rab wasila kí náà pè ní wasila ó ní tools kan tool tá a fẹ́ fi ṣiṣẹ́ a máa ń fi tool ṣiṣẹ́ ni bí ọkọ́ ni àbádá àbọ̀bẹ̀ kí wá ní ìrábù yìí sọ́bẹ̀ ni ọ̀bẹ ni kí náà gbé kalẹ̀ fún un kéwú lítà kéèké ráyàtẹ̀ nǹkan méjì ní ìrọ́bù máa ń ṣe nǹkan méjì péré náà kò ju mẹ́ta kò ju méjì lọ kò mẹ́ta a sì ní ìrọ́bù yìí gẹ́gẹ́ kọ́ ni ráyà òun gẹ́gẹ́ kọ́ ni tá a fẹ́ lò tí wọ́n fi gbé ìmọ̀ kalẹ̀ torí pé àlè ìrọ́bù nafsuhu ilm ìmọ̀ ni ṣùgbọ́n máa dáàlì kódà ìmọ̀ tí wọ́n yọ ìrọ́bù jáde látara rẹ̀ òun fún ara rẹ̀ náà wàsílà lòun náà kì í ṣe ráyà kí náà ń pè ní wàsílà kí ni gáyà wàsílà ni n tá fi ṣe nǹkan òun ni ìrọ́bù yìí òun ni náhù òun ni sọ́rfù òun ni bàlágà òun ni tilka al-mawad al-aliyya wọ́n pa mawadu kan ní gbogbo mọ́dà lárúbá méjì náà wọ́n pín sí àwọn aliyatu wal maqasidiyya àwọn aliyya ni àwọn tó yẹ pé àlà ni wọ́n irinṣẹ́ ni wọ́n tá a fẹ́ fi wọ́n mọ a fẹ́ fi wọ́n ṣe al-maqasidu tí wọ́n torí ẹ̀gbẹ́ ṣeré àkàlẹ̀ gẹ́gẹ́ so ìmọ̀ yìí náà ìmọ̀ tá ń pè ní ìmọ̀ ìrọ́bù wọ́n mú jáde látara ìpìlẹ̀ rẹ̀ which is nahawu so méjèèjì náà wàsílà ni ṣùgbọ́n ìrọ́bù fún ara rẹ̀ wọ́n gbé kalẹ̀ li tahqiq gayatayn fún nǹkan méjì péré wọ́n fẹ́ kó àkọ́kọ́ kó achieve nǹkan méjì alákọ̀ọ́kọ́ istiqamatu lisan bí ẹ bá máa rọ́bù dáadáa yastaqimu lisanuhu wọ́n fẹ́ sọ lárúbá ìrò níbà ahọ́n rẹ̀ yóò dúró déédéé so yóò mọ̀ sí fátà ní fún àbíkẹ́ sọ̀rọ̀ àbídọ́mọ̀ so alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òun ló wá kàn wá òun ni fáàmù màání kalamihi òun ni ẹlẹ́ẹ̀kejì wọn torí ẹgbẹ́ rọ̀ kalẹ̀ ni pé láti mọ kí ni ìtumọ̀ sẹ́ńtẹ́ǹsì kọ̀ọ̀kan tó torí ẹgbẹ́ kalẹ̀ nù torí pé ó wà ma'lumun aw muntasharun aw ma'ruf lọ́dọ̀ àwọn nuhat pé anna al-i'raba far'un 'an al-ma'na ìrọ́bù tá a máa ń ṣe òní faru ẹ̀tọ́ tún ni ìran kan ni nínú ìtumọ̀ tó bá ti mọ̀ rọ́bù ṣe ó ti mọ̀ túmọ̀ díẹ̀ nù so àìmọ̀ rọ́bù kò ní yẹn mọ̀ túmọ̀ kí wọ́n ní ẹjá sí rọ́bù kìíní ní ọba kó lè jàǹfààní al-adabu wọn pè kíníkan ní mubtada subject nìyẹn nínú ìwé al-mubtada marfu' bi damati zahira adab fawqa dharfu ni wọ́n pè dharfu al-makan òní fawqa mansubun bil fathati zahira naam wọ́n ní fawqa al-ilmi mudaf fawqa ma jẹ́ mudaf al-ilmi ma jẹ́ mudaf ilayhi ẹjá sí kí ní pé al-mubtada àti mubtada kí náà ń pè ní mubtada ni ẹni tí nǹkan tí wọ́n dákọ ókè kí ló ṣe nǹkan yẹn kí ni tó ṣe nǹkan yẹn sọ́bjẹ́tì àbíṣẹ́ ta fẹ́ ṣe ẹni tó ṣiṣẹ́ yẹn tíṣẹ́ yẹn dúró lórí ẹ̀ òun náà ń pè ní mubtada so khabari náà ń pè ní khabari òun náà wà fún wa láàbárì so yóò fún wa láàbárì yóò fún wa ní ìrò yóò fún wa ní information nípa mubtada wọn so náà al-adabu mubtada ni so khabari rẹ̀ òun ló fẹ́ fún wa láàbárì nípa rẹ̀ òun náà ń pè ní ṣíbù jumla ní ọ̀dọ̀ àwọn ináwó kí ni ìtumọ̀ ṣíbù jumla
ohun kí ni ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní al-adabu ìmọ̀ fawqa al-ilm yani mawjudun aw ka'inun ìtumọ̀ rẹ̀ nu aw mustaqirrun al-adabu ìmọ̀ mustaqirrun al-adabu ẹ̀kọ́ kí náà ń pè ní ẹ̀kọ́ gan onímúra kàmọ́ bá àti bá ní sọ̀rọ̀ kàmọ́ bá àti bá ní ṣe kàmọ́ bá àti gbọ́ ọ̀rọ̀ ẹni so wọ́n ní mustaqirrun aw ka'inun fil ilm so nítorí lẹ́ni ìmọ̀ fawqa al-ilmi ìtumọ̀ rẹ̀ ni pé inú àárín ìmọ̀ ló wà àárín jìdúnjìdún tí ó bá ti sí adab kò sí ìmọ̀ tí ó bá ti sí adab kò sí ìmọ̀ so ọlọ́run bá sàdékùn dáadáa fún alájẹ́ àgbà gbogbo nǹkan wọn dé Allahul musta'an àmọ́ la nakadu an najzima annahu ilhamun a lè sọ pé ṣé àbọ́lọ́run sọ nǹkan kalẹ̀ sí orí bàbá ni ṣùgbọ́n a mọ̀ pé gbogbo tọ́lọ́run fún ọmọ ni kìí ṣe mùjábàdì mọ̀kàn kátírà àbí kìnìkan náà tí jùmọ̀lá yìí bá ti yé pé ìmọ̀ fawqal ilm ó wà lókè al-adabu ẹ̀kọ́ fawqal ilmi ó wà ní òkè ìmọ̀ ni ìtumọ̀ rẹ̀ ni pé ó ju ìmọ̀ lọ múra ju ìmọ̀ lọ síbẹ̀ wá ní ọ̀rọ̀ yìí àbí kìí ṣe bẹ́ẹ̀ bí tí n bá kọ́kọ́ lọ inú ọ̀rọ̀ àwọn sọ̀hábà ni àbí kí n mú ọ̀rọ̀ àwọn tábì yìí wá àwọn ibi tá a bá lọ nù ṣùgbọ́n ẹjá gbé ṣé ó wà ní Al-Qur'ani náà àbí bismillahir rahmanir rahim àwọn àyátì wọ̀nyí Ọlọ́run kó ṣàánú àbí ẹjá mú wá báyìí torí àwọn tí wọ́n ń ṣe ní kéwú ẹni tó bá ní Qur'ani kọ́ lọ́wọ́ Qur'an 68 verse 4 Ọlọ́run wa innaka la'ala khuluqin azim Ọlọ́run innaka dájúdájú ló ń ṣe Ọlọ́run la'ala khuluqin azim la'ala khuluqin azim pé ilé ànábì o aláìta ìwà rẹ̀ yìí ó wá gbé ogun aláìta bí khuluqika azim pẹ̀lú ìwà rẹ̀ tó dáa yìí múra tó ní yìí aláìta bihi aw biha yani al-akhlaq aw bihi khuluq aláìta biha ala al-anbiya oh mo bóyá kìíní yóò yé wọn àyà yìí mo bóyá yóò yé àwọn èèyàn tafsiru àyà yẹn ni Ọlọ́run wa innaka Ọlọ́run emphasize pé ọ̀rọ̀ tó ń fẹ́ sọ yìí kò sí iyèméjì ń bẹ innaka dájúdájú rẹ̀ ànábì la'ala khuluqin azim la'ala yani alawut aw alayt ó ti gùn ó wà lórí òkè wo ó wà lókè Musa ni Isa ni Ibrahim ni fa alayta alayhim ó wá gùn ó wà lókè gbogbo wọn kí ló gbé débẹ̀ sáà náà tètè kọjá ànábì ni tètè kọjá ànábì gbẹ̀yìn rárá tètè pé Mẹ́kà wọn ti bí ọ ni rárá tètè pé ọmọ òrukàn ni ọ ni rárá kí wọ́n ló gbé débẹ̀ Ọlọ́run ní khuluqin azim bi khuluqin azim yani bi sababi hadha al khuluq pẹ̀lú ìwà tó dáa yìí kò sí ànábì kẹ̀kẹ́ tọ́lọ́run fi wé léyìn lórí àfànábì nìkan sallallahu alaihi wasallam so ẹni tó náà bá ní irú wà nábì òun náà ya'lu ala aqrani yóò wà lókè gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ ni torí kò ní lọ́ta kó wá ní ó fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ làwọn alájàgbà ṣe rí nu ṣùgbọ́n láyé jọ̀hún láyé sọ ànábì láwọn tí rí wọn fapò àwọn tí wọ́n ń tẹ̀lé kí Ọlọ́run kílà ànábì àmọ́ ládùúgbò tiwa tí ò ti sí ta ní tẹ̀lé Ọlọ́run ta ní tẹ̀lé ànábì gbogbo wà tálájà àgbà tí wọ́n dogun láró ń ṣe Ọlọ́run tí wọ́n iná fi san fún wọn lẹ́fì máa ráwọn mínú àwọn tiwa náà tí wọ́n mọ̀ lọ́gọ́ bí wọ́n ti ń bú alájà àgbà ẹ̀ sì máa ráwọn kan wọ́n mọ̀ jòkó tí wọ́n mọ̀ padà níbi ọ̀pá wèrè ẹ̀ tí ìfọ́jú tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ bá jáwọ́ ju òsì tẹ́ǹtì ojú yóò padà fọ́ tẹ́ ẹ̀ máa tẹ̀pa wọ́n ń bú alájà àgbà ẹ̀ wá ń jòkó tí wọ́n ẹjọ́ rẹ̀ ẹ̀ ń wá sọ wèrè ẹ̀ wá yára ní wàhálà Kamilu kọ orí rẹ̀ yìí ìwọ tó bá ń sọ àti gbogbo ẹ̀dẹ̀ jọ́sọ orí yìí papọ̀ kéèyàn sádúró wàhálà yìí wọ́n sì máa yá lọ́tún máa yá lọ́sì káwá dìde káwá sọ pé báyìí yóò rí bẹ́ẹ̀ ẹ lọ sọ ẹyọ kan tó ẹ pàwọn aládàálẹ̀ rẹ̀ kò sí kí Kamilu lọ́mọ délé ilẹ̀ ẹ ọmọ kan Afábùtù lọ́mọ délé ilẹ̀ kìíní kankan kò sí tẹ bá gbọ́ nǹkan ẹ mọ́jọ́ tàbí àti mú àwọn nǹkan yìí mára tipẹ́tipẹ́ ni bí wọn kọ́ mo fẹ́ lọ tọrọ mi mo fẹ́ sọ ní èní kò sí wàhálà láàrin àwọn àtẹnìkankan inshallah so alákọ̀ọ́kọ́ nù khuluqin azim ẹ lọ wo àyà 68 so ìtumọ̀ rẹ̀ sínú tẹ́lẹ̀ dátú ẹni tí ó bá lè dátú mú yín ẹlẹ́ẹ̀kejì ẹ lọ wo Quran 66 Quran lákọ̀ọ́kọ́ 68 verse 4 ẹlẹ́ẹ̀kejì ẹ lọ wo Quran 66 verse 6 Quran 66 verse 6 kí Ọlọ́run mẹ́ Ọlọ́run tó ń ròyìn ìwà ń gbé ọlá fún ìwà lọ́lọ́run fi ròyìn ànábì ẹ mú àyà ẹyọ kan wá tọ́lọ́run ti ròyìn ànábì pẹ̀lú wọn kò sí
Ọlọ́run tó máa sọ fún ni pé fáwọ́kọ̀ kulli dhi ilmin alim àti wa àti Musa àti gbogbo yín kulli dhi ilmin alim ẹni tó nímọ̀ jù yín lọ ń bẹ̀ wọn náà lòun Ọlọ́run ọba lékè ọlá. Ìwà nìkan Ọlọ́run fi ròyìn Ànábì sallallahu alaihi wasallam fil Qur'an. Now Quran 66 ayah verse 6 kí Ọlọ́run wí mẹ́. Olúwa mi ní ya ayyuhal ladhina amanu anything tí bá wí tí ó bá correct anybody àdàbíyà ni tó bá wọlé jẹ́ kọ́lá kìí ṣe jà rárá wallahi anything tí bá wí tí ó bá ti correct ẹ jáde kẹ́ correction fún mi. Yá ìtò mú ayà tó yíbá ìkòrí bẹ́ẹ̀ ẹ lè tó yíbá ìkòrí bẹ́ẹ̀ káàjọ gbé jáde fún ara wa inshallah. Ya ayyuhal ladhina amanu Ọlọ́run ní ẹ̀yin tẹ́ gbàgbọ́ lódodo Quran 66 ni ẹ o ku anfusakum wa ahlikum naro ku anfusakum kí ni túmọ̀ rẹ̀ Ibn Abbas ló tú fún wa ó ní ku anfusakum ẹ dáàbò bo ara yín ẹ ṣọ́ ara yín ẹ dáàbò bo protect yourself níbi kíni náírà níbi iná kí wá sí wọ́n nìkan o wa ahlikum ẹ protect àwọn ilé yín náà ọmọ yín ẹ protect wọn àwọn aya yín ẹ protect wọn àwọn olólùfẹ́ yín ẹ protect wọn àwọn òbí yín ẹ protect wọn aya yóò yí wa dáadáa ìrẹ́ Ibn Abbas ìrẹ́ turjumanul Qur'an ìrẹ́ hibru hazi al-umma ìwọ tàdá ìjọ yìí túmọ̀ ní pé ìwọ ní mímọ̀ ìjọ yìí alẹ́sì dá an-nabiyyu lahu bil baraka. Ibn Abbas wá ní ìtumọ̀ rẹ̀ ní pé adibuhum ẹ̀kọ́ wọn ní múra ẹlẹ́mìí wá ní adibu yóò tẹ̀ fi tu sí múra ó lè jẹ́ pé kẹ́nẹ́kẹ́nẹ́ ọ̀dà wa gbọ́ ó ní wa'allimuhum ẹ̀ wá kọ́ wọn lẹ́kọ̀ọ́ kéwú náà ṣùgbọ́n adibuhum múra ní ẹ kọ́kọ́ kọ́ wọn al-adabu Ibn Abbas gbé síwájú Ibn Abbas ó gbé síwájú. Sayyiduna Umar radiyallahu ta'ala anhu Sayyiduna Umar radiyallahu ta'ala anhu Umaru ní ta'addabu ẹ̀kọ́ ni ẹ kọ́kọ́ ní wa ta'allamu ẹsẹ̀ wà lọ kọ́ mímọ̀ ẹ̀kọ́ ni ẹ kọ́kọ́ lọ ní wa ta'allamu ẹsẹ̀ wà lọ kọ́ mímọ̀ radiyallahu ta'ala anhu. So eléyìí náà àyà kejì nù àyà pọ̀ náà Qur'an àmọ́ yára mú kádàdún méjì yẹn ó pọ̀ gan ma ni ma wọnú ẹ lọ innal ladhina yagudduna aswatahum inda rasulillah ya ayyuhal ladhina amanu la tajharu aswatakum inda rasulillah bu aya oríṣiríṣi tó sì jẹ́ pé gbogbo àwọn àfáà tí wọ́n tó tá bá mọ̀ tafsirat ya hazihi al-aya aw tafasir ya hazihi al-aya al-karima gbogbo ẹ̀ pátápátá in dalla ala at-tahalli bil adab ká ṣe tahliya bil adab ká jọ jẹ́sọ wa awa ẹ̀kọ́ múra àmọ́ mo fẹ́ torí pé nǹkan mú pọ̀ dé pé ìṣe ẹ̀mọ́ tí mo fẹ́ lọ́mẹ́ so amẹ́jẹ́ mú àdíṣẹ́ ẹ̀yọ̀ kan wá hadisi náà al-Bazzar ọgbà hadisi náà wá 8,949 níbẹ̀ nù kìtàbù tiẹ̀ àfáwà ibn ahmadu ibn hanbali àfáwà ahmad fi musnadihi hadisi náà wà ní 8,939 àfáwà àgbà bukhari wọ́n gbà wá fil adab al-mufrad 273 so hadisi tó wà sahih ni àwọn àgbàlagbà àfá wọ́n ní hadisi sahih kí ni hadisi náà Ànábì ní innama bu'ithtu li utammima saliha al-akhlaq Allahu akbar. Ànábì ní innama ẹ̀rí wọ́n pè kíníkà ní adatul hasri aw uslubul hasri wal qasri. Ànábì ní innama adatul hasri nù anywhere tẹ́ bá ti rí innama ìtumọ̀ rẹ̀ ní pé innama anything tó bá ti wà lẹ́yìn innama so a jẹ́ pé nǹkan tó wà lẹ́yìn rẹ̀ òun gangan látorí ẹ̀ sí nǹkan. Ànábì ní innama bá a ṣe gbé mi dìde wọn à gbé mi dìde fún la li shay'in ma bu'ithtu li shay'in illa ìtumọ̀ rẹ̀ wọn à gbé mi dìde nítorí kinní kan. Ànábì wa ní illa nǹkan yọ kan tán torí ẹ̀ gbé mi dìde utammima saliha al-akhlaq ẹyọ kan tán torí ẹ̀ gbé mi dìde ṣé káwọn èèyàn máa kírun ni láà ṣé káwọn èèyàn máa gbààwẹ̀ ni láà ṣé káwọn èèyàn máa yọ sàká ni láà ṣé káwọn èèyàn máa fẹ́yàwó ni láà. Ànábì ní innama ẹ lọ bèèrè lọ́dọ̀ àwọn àfà adatul asri aw maksura wa mahsura fi madha fi itimami salih al-akhlaq kí wọ́n pè wà kí náà ń pè ní wà fún àwọn shara'i'u àwọn òfin ẹ̀sìn ìwà ni Musa gbé tiẹ̀ wá Isa gbé tiẹ̀ wá kìnnìkan gbé tiẹ̀ wá kìnnìkan gbé tiẹ̀ wá. Ànábì wa ni Ànábì wa ń parọ́ ni ṣé Ànábì wa ń parọ́ ni nǹkan kó wá tú àdìsí torí pé àwọn èèyàn mọ̀ pé kíkírun ìwà kan nínú àwọn
ìwà Islam gbígbà àwẹ̀ ìwà kan nínú àwọn tó ní tó fẹ́ kọ́ ẹ mímọ̀ náwó ìwà kan nínú tó fẹ́ kọ́ ẹ gbá gbogbo ẹ̀ pátápátá kólúkù ni. So Ànábì wa ní má bò ìsìtù gbé mi dìde nítorí kíní kan al-illatul wahidatu allati min ajliha bò ìsìtù lil khalqi qatiba hiya itimamul akhlaq aw ikmalul akhlaq. Àwọn ìwà kan bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé àwọn èèyàn ń tó náà dáa tá Ànábì ó bá lọ́dọ̀ àwọn Lárúbáwá rẹ̀ àwọn kọ̀bá ìlú rẹ̀ ó bá lọ́wọ́ àwọn ṣàrá ìhù tó ti wá kẹ́sìn tọ́lọ́hùn yóò tó dé àti sọ bí tàbí sí wa àgbọ́yé rẹ̀ nù. Nta torí ẹ̀ gbé mi dìde òun ní li utammima li ajili yàní láàmù ajilu ni li ajili al-illatu allati bu'istu min ajliha aw ursiltu ilaykum min ajliha hiya madha hiya itimamu salih al-akhlaq aw itimamu makarim al-akhlaq. Torí ko wà nínú riwaya mi wa tabu rira gba wa tó ní bu'istu li utimma aw li utammima makarim al-akhlaq. Hadith méjèèjì gbogbo ló sahih. So táwọn alájà bàbá wa sọ pé al-adabu fawqa al-ilmi káwárí kó máa ṣàfà mọ́ káwárí ọmọ kéwù kan kó wá jáde kó wá sọ adúrú ọ̀rọ̀ ká máa rí nǹkan kan tí ó jáde tí ó sọ pé alájà àgbà ló ń takò báyìí kéèyàn ìmọ̀ irú eléyìí kó máa sọ̀rọ̀ sálájà àgbà kọ́lọ́n bá àforíjì àfà náà kọ́ máa wo ìwà rẹ̀ kọ́lọ́n bá àforíjì bá mójúkò fún ṣùgbọ́n á ṣàlàyé kó lè yé wọn. Náà ìkànnù nínú ẹ̀ hadisi mi tún wá ń bẹnu Bukhari hadith 2547 ni Abu Musa al-Ash'ari kan náà sọ abá gbàlagbà yẹn òun ló gbàdí sí náà wá Ànábì ní ayyama rajulin èyíkéyìí nínú ọkùnrin nínú èèyàn ó lè má jẹ́ bàbá l'Ànábì ní ayyama rajulin ẹnikẹ́ni tó bá ti dọkùnrin ẹ̀gbọ́n tán káwọn ọmọ sọ́dọ̀ rẹ̀ òun ní tọ́jú àwọn àbúrò rẹ̀ ọkọ táwọn obìnrin wà lẹ́yìn táwọn ọmọ wà lọ́dọ̀ rẹ̀ àáfà tó láwọn ọmọ kíw ọ̀gá tó láwọn ọmọ kíw olùkọ́ tó láwọn ọmọ kíw tó láwọn ọmọ sẹ́ẹ̀tì náà ibi tó bá sá ti wà ayyama rajulin èyíkéyìí nínú ọkùnrin nínú ènìyàn kanat lahu jariya tó Ọlọ́run wá kó àwọn ọmọ obìnrin sí lọ́dọ̀ wá lọ́mọ obìnrin ẹyọ kan fa adabaha wá kọ́ ní múra kó bá ti wẹ̀wù kó bá ti dáná kó bá ti rìn kó bá ti sọ̀rọ̀ adabaha kọ́ ní múra fa ahsana ta'dibaha nígbà tí ó kọ́ lẹ́kọ̀ọ́ yìí náà ẹ̀kọ́ dáadáa lọ́kọ́ kán rin àwọn àfà wọ́n ká àwọn ẹlẹ́kọ̀ọ́ tó sùn mẹ́kọ̀ọ́ tí ọ̀dá ni Ànábì fi yanjú ẹ̀ kí ṣe gbogbo lè kéwú ló lè sọmọ rẹ di tó fẹ́ kọ́dá àfikọ́ yájú ẹ̀ àfikọ́ òkun ojú ẹ̀ nígbà ilé nǹkan lélẹ̀ tọmọ mi ò ní máa gírí tọmọ mi ò ní máa gápá tọmọ mi ò ní máa ọ ya ojú rẹ dáadáa. You have to be very very careful before you entrust your children sọ́wọ́ àfà kankan. So kí n kálukú eléyìí ti bóyá bí mẹ́nu tàlímù tẹ́ nǹkan pé ọmọ tó ń lọ Bukhara yìí ìlú mọ́ Bukhari nù ó fẹ́ lọ wá mímọ́ wọ́n sọ pé Bukhara tó ń lọ yìí má sáré kan lọ pàfà kan sí wá sí ẹnu rẹ̀ dùn àbí ń sagbájá ń sapẹpẹ àbá àwọn ọmọ gbogbo mímọ́ má torí yìí ń kọ́ lọ sáré tí ọmọ rẹ̀ bá bẹ̀rẹ̀ o so ọkàn rẹ̀ pọ̀ mọ́ rẹ̀ padà ń gẹ́rì láà ìyá ojú rẹ̀ dáadáa síwájú kó tó mọ́ mọ́ rẹ̀ lọ ẹni wúye èmi kọ́ mo wí o tó tún wá mú yín lọ ẹni tó bàjá àkóńtà àlímú ọlọ́wọ́ òkú ẹ̀ lọ fa adabaha fa ahsana ta'dibaha Ànábì wa kọ́ lẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gidi ló mú lọ ilé ẹ̀kọ́ alájà àgbà zumura ló kékeré ilé ẹ̀kọ́ alájà àgbà zumura lórílẹ̀ lọ́ba kí ó ní ẹgí dáadáa àfáà wà gbà.